ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ òní mo fẹ́ kí ẹ wá tẹ́tí kẹ́ gbọ́ ẹ wá gbọ́ bí ààrẹ àbọ̀rú ó ṣe fọná sójú kankan tó ń sọ̀rọ̀ pé Ọọ̀ni kì í ṣe olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n ní Aláàfin ni olórí ọba èyí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yẹn ń sìn ní ọ̀tá tí ń gbọ́. ológun dúdú àbáwí koko àbájànàkú àti kíní kan mi ti gbàgbé ẹ̀ kì í ṣe nítorí àwọn yẹn lèmi ṣe apologize for Ọọ̀ni Ifẹ̀ o mo fi ilẹ̀ tí máa wọ̀sùn lẹ́ni mo fi búra nítorí nǹkan tí mo ṣe tún wá apologize for èmi ò ká kíní ẹkún bí ẹ̀tẹ́ bọ̀ ìgbà tó lẹ́tẹ̀ẹ́ ni mo ṣe sọ̀rọ̀ àwọn tó jẹ́ ọmọ Ilé-Ifẹ̀ tó jẹ́ fans mi tó dẹ̀ ń tẹ̀lé bí iṣẹ́ ń ṣe ètò yìí wọ́n pè mí and I have to do what? I have to do nǹkan tó fẹ́ tẹ́ bá lọ believe pé nítorí yín ni mo ṣe apologize for Ọọ̀ni orí yín ti burú èmi apologize for Ọọ̀ni gẹ́gẹ́ bí ọba ni mi ò apologize nítorí ẹ̀yin ajá tẹ́ ń fò kiri ṣó ti yé yín ṣẹ́rí I could remember máa sọ lẹ́ni years ago nígbà tí this so called Awíkoko tó bẹ̀rẹ̀ sí ṣépè fún Ọọ̀ni ẹjọ́ nítorí Ọlọ́run bò láwọn wèrè yìí wà so wọ́n ti wò pé ọmọ ìlú kan náà làwọn wọn ò lè bóyá dẹ̀ jáde mi mọ̀ so wọ́n ti wò pé ọmọ ìlú kan náà ni wọ́n lè jáde fún Ọọ̀ni Ifẹ̀ ẹ bá mi ṣe àkíní ẹ̀yin èèyàn èébú kọ́ o bọ̀ kàwé ọ̀rọ̀ ni bọ̀ pé mo sì dúró lórí pọ́ìntì mi ì rí bàbá tó lè gbà lọ́wọ́ mi Aláàfin làgbà ọba nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni Aláàfin sì ló lórí ní tó bá wo oníkálùkù kó sọ ẹ support ọba tí yín nílùú yín ọba Èkó ẹ support ẹ ọba Ẹ̀gbá support ọba Ẹ̀gbá ìwọ tó bá jọmọ Ìbàdàn tó bá support Olúbàdàn olórí ọmọ àlè ní ẹ̀mí ìyọ́sọ́ o ìwọ tó bá jẹ́ ọmọ Ìbàdàn tó bá tún wá jẹ́ ọmọ Ọ̀yọ́ tó support Ọ̀yọ́ Aláàfin àbí ìwọ tó bá jọmọ Ilé-Ifẹ̀ gangan tó láti wá o tó bá support ọmọ àlè ní ẹ bọ ẹ má máa gbé ẹnu sí ọ̀rọ̀ tí ò kàn yín mo ní wọ́n ní idiot kan is a childhood friend in me now come on my kini ó sọ nonsense lẹ́nu but mi tí ráyè tiẹ̀ torí jọ́ ti bá máa bu àmọ̀ pa lẹ́nu jura wa lọ kò sẹ́ni tó mọ̀ yá ẹ èmi ò rẹ̀ ń ṣàmúgbó Sùúrùlérè ni mo ti dàgbà adájọ́ dà wà ń Sùúrùlérè kò sí kọ́ máa wà lórí péjì mi wọ́n lè wà lábẹ́ bọ́ṣẹ́ fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ máa ń wo show lábẹ́ tẹ́ lè sọ̀rọ̀ so tẹ́ máa ń lọ wò lábẹ́ yẹn orí yín burú kò ṣe ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ sọ bọ̀ ẹ̀yin tẹ́ máa ń lọ wo show lábẹ́ torí ẹ fẹ́ mú nǹkan tẹ́ máa capture tẹ́ máa fi sọ̀rọ̀ ẹ ti ń ṣe èrè ṣé ní kíní kan tí kò yí àwọn èèyàn ni pé when you call yourself ọmọ Ọ̀yọ́ o tún rí kan wọ́n dẹ̀ ti bẹ̀ mí ni mo rí kan nínú àwọn tó jọ ọmọ Ọ̀yọ́ tó náà wá jẹ́ artist kábíyèsí mo respect ìlú mi gan torí mo fẹ́ràn ìlú mi so ó máa wá ń jẹ́ ìyàlẹ́nu fún mi tí wọ́n bá ń sọ̀rọ̀ táwọn kan bá jáde tán láwọn àwọn ń kọ̀tàn mi ò ní dárúkọ o bọ̀ ẹni tó bá mọ ẹmọ náà ni mi ní dárúkọ ó dárúkọ mi bọ̀ mi ní dárúkọ torí mi fún ìlú mi lápọ́nlé gan ìtàn làwọn ń kọ wọ́n tó ń kọ ìtàn tó nítàn ló ń kọ tó fi ń ṣeré ó yàtọ̀ sáwà táwa mọ ìtàn ó máa gbàtàn lọ́wọ́ ẹni tó ń wọ́n tó fẹ́ kọ́ ó máa wá bá mi ó máa ní kí n sọ ìtàn tèmi mọ̀ ni bọ̀ a ní fàájà púpọ̀ ṣó ti yé bọ̀ ṣẹ́rí ẹ̀yin fáàsì mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan yẹ happy Sunday brother mi Olúfowóbí kò ní bàjẹ́ ṣẹ́rí o ti mọ ẹni tí mò ń sọ àbí ó ti yẹ mo ti get message yẹn bọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ mo wá wò pé báwo lọmọ ìlú mi ṣe máa jáde ó wá ń fẹ́ mi látẹ́gùn ó ń gé mi jẹ ó ń fẹ́ mi látẹ́gùn ó ń gé mi jẹ bọ̀ mo pìkì àsọmọ Yorùbá ọmọ tó bí ní ọgbọ́n mo fi Ọlọ́run búra I respect Ọọ̀ni Ifẹ̀ bẹ́ẹ̀ ni I respect Ọọ̀ni Ifẹ̀ gan tó bá ní pé yàn respect èèyàn mo respect Ọọ̀ni Ifẹ̀ Akin
Sẹ̀mú ṣoré tó ń bá wí yẹn wàá gbé ọwọ́ lé orí mẹ́sẹ̀jì ẹ̀ wàá fi reply ẹ̀ so àwọn èèyàn ní wọn ní lè sọ pé bóyá òun pass mẹ́sẹ̀jì tó ra máa ṣe mistake yẹn tẹ́ bá fẹ́ reply èèyàn lórí bí ẹ reply yẹ ẹ gbọ́ sórí kíní ẹ̀kẹ́ reply yẹ wọ́n á ti mọ̀ pé ní tó ń bá wí nìyẹn ṣe rí Ọ̀yọ́ Aláàfin Ilé Ifẹ̀ ìlú bàbá ńlá bàbá wa ni bọ̀ àwọn àgbà tó wá sọ fún mi pé ṣé mọ̀ pé ọmọ máa ń ju bàbá lọ ni inú mi dùn mo láwọn ọmọ tó ti àwọn ọmọ tí mo bí nínú tó yẹ pé owó tó ń gbà èmi bàbá wọn gan ò gbà mo tún gbọ́ táwọn kan ní wọ́n ní visa lottery ni mo win tí mo fi wá sí lóyìnbó mo dúpẹ́ o torí ẹni tó bá mọ̀ tó mọ̀ visa lottery yẹn á mọ̀ pé mi lọ ṣe wàhálà á mọ̀ pé mi lọ gbé owó fún 419 á mọ̀ pé ìjọba Amẹ́ríkà gangan ló pè mí kéèyàn tó ta tẹ́tẹ́ the whole world kó tó ta kó tó jẹ́ ẹ̀yin èèyàn mọ̀ sí mo tún rí téèyàn kan tó ní ìyàwó mi ló ń bọ́ mi ẹ jọ̀ọ́ níbi tí mo bá dé yìí nílùú òyìnbó ọkùnrin á jókòó obìnrin kan á máa bọ́ brother mi backward never ni o ṣe rí báwo ni ọkùnrin ṣe máa jókòó nílùú òyìnbó tí obìnrin máa bọ́ tó yẹ pé mi gan gbàdúrà fáwọn àbúrò mi pé tó bá jẹ́ visa lottery ẹ sì wà ní kọ́wọ́n ìní because that gave you automatic citizen of United States anytime tó bá ti wọlé o nídìí pò ń tò mo fi Ọlọ́run búra mi ì lo oṣù kan tí mo fi gba green card mi then wọ́n dẹ̀ fún wa ní ọdún 5 láti fi ṣe citizenship ẹ àǹtí mi tí mo dé sọ́dọ̀ ẹ wà ń bí o Àjọkẹ́ Ọdẹ́bíyì inú ìlú Ìlàjọ wà inú méèlì fúnra mi báyìí àwọn náà ti ẹ̀ gbà náà ni wò ó àbúrò mi green card ẹ ti dé èmi ò kúkú dá kan mọ̀ bó ṣe ń dé báyìí ní social security tẹ̀lé but ẹ̀yin èèyàn wa ṣe rí for you láti bọ́ta láti máa lọ sọ̀rọ̀ sí èmi kò sọpọlọ ńbẹ̀ o kò sọpọlọ ńbẹ̀ torí mo wo àwọn èèyàn wa mo wò pé ìjọ ọ̀la tó fẹ́ gbọ́n a fẹ́ correct ọ̀rọ̀ kò fàjà ààrẹ kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ti tán kódà mo tún rọmọ pínníṣì kan ọmọ kan tẹ́yìn ẹ̀yọ báyìí ọmọ kan tí ò gbádùn tó lóhun kíní kan ó lóhun ṣe òòṣà kódà mo tún ráwọn àwọn brọ́dà mi onífánà tí mi fẹ́ dárúkọ wọn torí àwọn tá a ti wà ní good time ni àwọn náà ń sọ̀rọ̀ wọ́n ń sọ ọmọléèfẹ́ o ẹ gbìjà lu yín o ẹni tó bá gbọ́ Yorùbá mi dáadáa kó ní kálukú lọ mú ìtàn lú ẹ̀ àwọn ìtàn kan ti wà kó tó di pé before Ilé Ifẹ̀ lọ́yọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá àwọn ìlú kan ti wà before Ọ̀yọ́ Aláàfin ní Ọ̀yọ́ but tó bá di àsìkò kan èèyàn máa gbé forí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin mo ń padà bọ̀ ń bẹ̀ torí mo ti rí pé èèyàn ti wọ bí one something ṣe rí Ọ̀yọ́ Àtìbà kábíyèsí ikú bàbá yèyí kábíyèsí wa mo kí ọba wa Ọ̀wádé Ẹlẹ́wọ̀ Ètò 1 ọba ńlá ọba tí fọba jẹ ẹni bá fojú dọba àwo wá wo tíyàn kan bá wò pé ọba wa kéré ẹ ń tanra yín jẹ ni o kí tó tún wá lọ́bẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbé bonù pé Ọ̀yọ́ mo kàn rí nonsense ní orí YouTube àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ti halẹ̀ mọ́ ọba ti sá lọ ọba yín wo ló sá lọ kò lè yé yín Ṣèyí Mákindé ti ṣe lé ó ti ṣèyí tán bẹ́ẹ̀ ni a sì máa yìn mo wá ń wo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ kan ẹ jọ̀ọ́ mo fẹ́ advice yín tí bá tẹ̀ tún máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo àwa tẹ́ wà ń bí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi ṣe àkíní ẹ̀ ọ̀ lè gbé Gẹ̀ẹ́sì Ọlátúnjí ṣọ́ àbọ̀ bí ìyá wọn dá ẹ rí pé wọ́n fi mí pawó ni wọ́n fi mí pawó gidi but my boy Aji Sherry, sometimes we need to explain a little bit. Okay, I heard you, but guess what, Aji? Our explanation náà làwọn èèyàn máa ti rí
the real fact, the real truth you talking about. Mi ka message náà ojú mi kan wá bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo nǹkan tí mo ní láyé ni mo fi gbà fọ́ ni. Gbogbo nǹkan tí mo ní mo fi gbà fáláàfin. Tá bá tún wo according to nǹkan tẹ́yin èèyàn sọ, à pè wọ́n ní tẹ̀gbọ́n tàbúrò. But oníkálùkù mọ fàtẹ̀. We don't have to go there right now. But mo kàn fẹ́ kó yé wọn yín pé mo fẹ́ kó yé gbogbo àwọn ajá tó ń fò bọ́ta yín pé kì í ṣe torí wọn èmi ni mo ṣe tọrọ apology lọ́dọ̀ ni o. Kò ṣe torí wọn o. Kò ṣe torí wọn rárá. But ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín. Ṣé rí ní ilé ayé yìí ẹ bá mi share kíní ẹ dẹ̀ bá mi love and like ẹ jọ̀ọ́ ẹ bá mi love and like kó tó máa fẹ́ máa mo rí ọmọba Taofik pẹ̀lú àṣẹ Ọlọ́run náà dórípò bàbá ẹ bí ọwọ́ adé ẹlẹ́wù ẹ̀tù bó ṣe jí tó rádé bẹ́ẹ̀ ni wọ́n náà ṣe máa jí rádé Taofik brother mi kábíyèsí mo kí ẹ ṣe wá dé ẹ̀yin ọmọ Àtìbà ẹ̀yin ọmọ Àjòwú yọkọ lẹ́nu kábíyèsí ọba ńlá ọba tí fọba jẹ kábíyèsí ẹ dákun àwọn iṣẹ́ kan tẹ́ ẹ bá wọlé tí mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ bá wa ṣe ẹ dákun ìjà kan wà láàrin Ọ̀yọ́ àti Òkè Ọjà àbísàlẹ̀ ọjà la máa pera wa ní ọjà àwa ọjà ní ọ̀rọ̀ yìí ti pẹ́ kíní yẹn ò dẹ̀ tí ì lọ. There is something we call agolódọ̀jà òun là ń pè lọ́yọ̀ọ́ tí Àtìbà tẹ̀dó lénìí pẹ̀lú ìtàn àwọn bàbá wa tún báyàn bẹ́ẹ̀ ni kó tó tulẹ̀ níbẹ̀ yẹn pẹ̀lú ìtàn àwa dẹ̀ ti dẹyọ kan àlè bára wa jà o. Bàbá mi Alága Ọjà kábíyèsí mo kí yín ṣe rí kábíyèsí bàbá mi ẹni tó bá lè ṣe ẹ̀ sí bàbá kábíyèsí Ọ̀wádé iṣẹ́ pọ̀ fún yín gan o. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ tó máa ń fa ìjà láàrin Ọ̀yọ́ ìsàlẹ̀ Ọ̀yọ́ mọ́ ọjà ẹ máa bá wa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni torí mi náà mọ̀ pé mo kéré den èmi à ń pọ̀ ọ̀rẹ́ mi kan ní ọmọ Lákonú lọ́yọ̀ọ́lé tó lá lórúkọ ẹ̀ pẹ̀lú àwa gúrùpù ọmọ ọjà àtàwọn gúrùpù ìsàlẹ̀ Ọ̀yọ́ ẹni tó dẹ̀ ẹ́ẹ̀dì ìsàlẹ̀ Ọ̀yọ́ is Ògún Ràṣídì ṣé ń tẹ̀lé mi àjàjà náà gbà tá kéré kíní yẹn ò tí ì tán lẹ̀ kábíyèsí ẹ máa bá wa ṣiṣẹ́ lé lórí. Mo á fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ oyè ṣé rí gbogbo ògbà tí a bá jẹ oyè tí èèyàn bá du oyè ẹ̀yin ọmọ oyè ẹ foríjì mí ó lójú ẹni tí mi mọ̀ nínú yín ẹni pé gbangba làṣà ni mo ti ń sọ ó lójú ẹni tí mi ní phone number ẹ̀ nínú yín ó lójú ẹni tí mi bá sọ̀rọ̀ nínú gbogbo ẹ̀yin tẹ́ wà ní ipò kéní dépò kẹfà àmọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹ jẹ́ ká ràn Ọ̀wọ́adé ẹ jẹ́ ká ràn lọ́wọ́ àdúrà yín sí Ọ̀wọ́adé òun la fẹ́ àdúrà yín sí kábíyèsí Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù 1 òun la fẹ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tí Ọlọ́run ò sọ pé ipò yẹn tọ́ sọ́wọ́ yín tẹ́ ẹ bá wò even Ṣèyí Mákindé gangan tó jẹ́ gọ́vnà wa lọ́yọ̀ọ́ òun náà báyàn dupò bàbá wọ onírìṣà àwọn kan náà fẹ́ jẹ́ síwájú ẹ ó ní mo ṣe pèdè nínú àwọn ẹlẹ́nu màrímà ṣọ̀bọ̀ ẹlẹ́nu àwọn ambassador Caro White tí wọ́n bọ́ ta tó ń pe Ọ̀ní ní Ọ̀ní kùsà lọ́dún náà lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá àwọn tá a wà lórí íńtánẹ̀tì yìí kan tún sọ pé ó ní èmi fẹ́ bọ́ sí Saga mo á sọ pé ṣé ò ṣì èrè mi gan bàbá Saga àṣàwà wa ṣẹ̀ṣẹ̀ wà lórí Saga ni àwọn ìyálàyà gan ti bú àwọn bàbá ńlá bàbá wọ́n ti bú wa kò dẹ̀ ní kò túrun lára tèmi torí I will continue to say the truth. I don't want to go there anymore. Lekan, don't ask me that question. Because if I go there, it's going to be another wala. I don't know. You can ask yourself or Google it.
brother me, I'm not insulting you, Lekan. But if I say it right now, one ma tún bẹ̀rẹ̀. So ti yé yín. Only the kini concrete, I'm not going there right now. Bóyá tí bá ṣe tán mo tún lè go there. But if you know the truth, you don't need to ask me question. But if you don't know it, you can ask a question, please. All I know is ni mo ń sọ. Some of the stupid asshole. Wọ́n sọ fún mi pé ìtàn tí Laji Abbas kọ́ mi ni mo ń sọ. Ọdún wo ni mo mọ̀ Laji Abbas? Gbogbo ẹni tẹ́ bá ti tẹ̀lé mi more than 10 years lórí bí 11, 12, 13, 14 years. Ẹ bọ́ bí kẹ́ṣì ẹ̀ ló ààrẹ. Ọwọ́ báyìí làwa fi ń kọ ìtàn sílẹ̀ sórí Facebook kó tó di pé picture dé. Láwọn ẹ̀sùn wẹ́wẹ́ tí wọ́n mọ̀ nǹkan kan. Bàbá mi, inú mi máa dùn tí gbogbo èèyàn mọ̀ye. Tẹ́ bá lè bá mi fa bàbá wa Aláàfin Eléwùètùdì ní Aláàfin, tẹ́ bá lè bá ma fà mọ́ra. Ó máa jẹ́ nǹkan tó máa dùn mọ́ mi inú gan. Inú mi máa dùn tí gbogbo the whole Ọ̀yọ́ town in general, even gbogbo àwọn tó wà ní surrounding Ọ̀yọ́, Afijó, Awẹ́, Fìdítì, Jóbélé, Ìlọ́ra. Tí a bá lè fọwọ́sowọ́pọ̀ kí gbogbo àwọn baálé ọba tó bá wà ní gbègbè, kí gbogbo wa jọ jókòó ní April 4. Ká jọ ṣe ọba yìí. Kí wá ṣe wípé ká máa dá nǹkan rú àbí ká tún máa lọ engineer ọ̀pọ̀lọpọ̀ ní kéde kan tẹ́ bá ti rí nonsense tó kàn post lórí YouTube àti Facebook ṣé torí owó táwọn yìí náà ni bá mi love and like. Ìmọ̀ràn lásán lélẹ̀ ìjàkọ́ kẹ́ má wò pé ààrẹ tuntun dé bí ó fẹ́ wá jà. No, I'm not for that. I'm just trying to explain myself. But kò sí nǹkan kan tẹ́nì kankan lè sọ fún mi lórí ọba Aláàfin àtọ̀ọ̀ni Ifẹ̀. Kò sí nǹkan tẹ́nì kankan lè sọ fún mi. Bóyá ọ̀rọ̀ tí èdè tí mo pè é lóbi fine. But kò sí ẹni tó lè sọ fún mi pé Ọọ̀ni is greater than Aláàfin because bàbá lóòṣà ni Ọọ̀ni jẹ́ fún àwọn bàbá tèmi nígbà wáṣẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ẹ máa gbọ́ ìtàn tó bá yá lẹ́nu àwọn èèyàn gidi. Now, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo èèyàn ọmọ Oyè lọ́yọ̀ọ́. Ṣé rí gbogbo nǹkan tẹ́ ń post yìí tó bá dójú ẹ̀ tán ẹ̀tẹ́ ni fún yín. Kò sí ibi tí wọ́n ti ń ṣe oyè láyé yìí tí wọn oníkálùkù wọn ò ní jọ jàjàfóyè. Ọ̀tọ̀ lẹ máa jàfóyè. Ẹjẹ́ má jẹ́ ń lọ́bẹ̀ yẹn. Ẹjẹ́ tún fìgbà táwa ṣe ọ̀dọ́ ẹjẹ́ ń fi wéra wọn. Bó ṣe ní pé obìnrin pọ̀ tó àwọn ọkùnrin méjì mẹ́ta sì máa ń jà lórí obìnrin kan. Obìnrin ló máa wò pé ẹni báyìí ni mo fẹ́ bá lọ. Ṣé àjàfẹ́ ẹ̀yàwó ni? The same thing làwọn obìnrin yẹn náà ṣe ń jà fọ́kọ báyìí. Ẹni pé táwọn obìnrin náà bá rí àwọn méjì wọn máa jà lórí ọkùnrin kan. Alẹ́ mi ló máa jámọ́ lọ́wọ́. Ìwà ẹ tó o bá tún ṣe òun ló máa mú ẹ jámọ́ bọ̀bọ́ yẹn lọ́wọ́ o. Bó o bá ṣe present rẹ òun ló máa mú ẹ jámọ́ bọ̀bọ́ yẹn lọ́wọ́ o. Kì í ṣe pé mo fine, mo beauty, mo lọ́yàn, mo nídìí. Kí ni àwọn kan máa ń believe pé I have something to mo ní nǹkan tí mo lè fi fẹ́ ọkùnrin. No, we don't watch all that. Gbogbo àwọn ọkùnrin tó ń ṣe é sí ọkàn fẹ́ gba pátá díẹ̀ ni, if you like it or not. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá wọlá wípé ẹ lè bájọba jà. Ẹni tí wọ́n mú lọ́ba lẹ́ni tó bá jù nǹkan náà mú tó bá jẹ́nu àtọ́mú iná náà mú bẹ́ẹ̀ mi ṣe máa sọ̀rọ̀ nìyẹn because ó ti sú èmi. Mo dẹ̀ mọ̀ pé ó ti sú àwọn ọmọ Ọ̀yọ́ láti jẹ́ pé tó bá di April ló máa pé 3 years. What are we talking about? Ṣé March ṣáàbì April ló máa pé 3 years tí bàbá Aláàfin kú. Àwa yan ọba, wọ́n wo ọmọ ọba, wọ́n yẹ̀ wọ́n wò. A tún gbọ́ àwọn ọkùnrin kan ní Ifá kì í yan ọba o. Àwọn dìdì nìkan tún gbé, wọ́n tún pòsì ẹ̀. Ó ṣe jẹ́ pé Ọọ̀ni ìlú òyìnbó náà mú. Ó ṣe jẹ́ pé Olúwo Canada ló ti wá. Ó ṣe jẹ́ pé Aláàfin Canada náà ti mú. Ṣé ẹ gbádùn ni? Ókè ṣé ńgbà tí Ọọ̀ni Ìrìṣà tí wọ́n bí sílùú bàbá ẹ̀ tó gbéra fà tó di ìlú òyìnbó. Àbí tó gbé mi èmi orúkọ ààrẹ tó di fà tí mo wá gbé ìlú òyìnbó. Ṣé ìgbà tí wọ́n gbé kí náà pé bàbá wa yìí
tó jọba lẹ́ni tí wọ́n gbé fà tó náà di Canada ẹni tó ti lò 20 something èmi tí mo jókòó náà ti lò 20 something so ó wá dífá fún pé ọmọ ọba ò gbọdọ̀ travel mọ́ ẹjọ́ ẹ̀yin tẹ́ bá mi rí sí kiri ẹ love and like because àwọn wèrè kan ti fẹ́ máa flag ẹ bá ti sọ̀rọ̀ gidi wọ́n fẹ́ flag mi kí lè máa rí show yẹn ṣe ẹjọ́ ẹ love and like please ẹ lo 1 minute ẹ bá mi ṣe love like kí kíní ẹ lè rìn jìnnà ẹ dẹ̀ bá mi share bẹ́ẹ̀ ṣe wọlé it's either you like me or you don't like me tó bá ti wo show mi mo nígbàgbọ́ pé ẹ̀yin tẹ́ like mi nínú wọn 90% ni ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ kí ló wí tẹ́ fẹ́ fi bad comment lẹ̀ 10% ni ẹ kò bá mi share ẹ send it out so ọmọ ọba tí wọ́n bí tàn bàbá ẹ̀ tọ́ọ̀rẹ́ tọmọ bá jìyà tó gbéra lọ lóyìnbó so tí fá bá mú kó má wálé question ni o now okay ẹ jẹ́ kí kọ́kọ́ lọ sórí bàbá mi Ọ̀nìrìṣà ṣé Ọ̀nìrìṣà ò náà tó bá du oyè wọn dẹ̀ náà ló fá lè fẹ̀ according to bí ṣe gbọ́ bóyá ni tí wọ́n fẹ́ mú tí wọ́n yàn ní Ilé Ifẹ̀ ni wọ́n yàn yẹn ìṣẹ̀dálẹ̀ ìlú oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn bàbá wa lè tẹ̀dó sí Ilé Ifẹ̀ kò indicate pé ọmọ Ifẹ̀ ni àwa bẹ́ẹ̀ ni kò indicate pé ọmọ Ifẹ̀ ni wá àwọn ọmọ tí mo kó wá sí bíbáyìí mo bí wọn bí kò indicate pé kò indicate pé ọmọ Amẹ́ríkà ni wọ́n they can have a citizen no àtọ̀ tèmi àti màmá ẹ̀ olódi odidi tí mo fi bí ọmọ ìlú òyìnbó and they have to go to their father's land tó bá ta pẹ́pẹ́pẹ́pẹ́ sí wọ́n máa láwọn lọ Nàìjíríà tí nǹkan bá dojúrú wọ́n láwọn lọ́lé kò sẹ́ni tó lè mú wọn sí Musba làwọn àmórí ẹ so àwọn tó máa ń sọ tọkọ ń gbé nǹkan tẹ́ ń gbé pé nítorí ẹ Olúwo wọ́n mú Canada ẹ Ọ̀ọ̀ni Ifẹ̀ wọ́n mú lóyè wọ́n mú ní kinní kan ọba Ògbómọ̀ṣọ́ wọ́n mú ní Amẹ́ríkà ọba Ọ̀yọ́ wọ́n mú ní Canada kí ni problem ẹ̀yin Yorùbá gangan ẹjọ́ tó lọ ń bo ní kọ́ ti mú o kọ́ lọ mú nínú oko ẹ̀gẹ́ you dey play ọ̀sìnwìn lẹ́lòmíì Ọlọ́run Yusuf ọ̀sìnwìn lẹ́lòmíì ṣé inú oko ẹ̀gẹ́ ni kọ́ ti lọ mú ọba níbi táyé lajú sí yìí ẹ jẹ́ tó wá sọ kankan fún yín tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nínú bá a ṣe jẹ ọba lọ́yọ̀ọ́ ṣe rí ìran tó jẹ Aláàfin yìí is more than 300 to 400 years tí àwọn people yìí tọ́nà ti jọba táwọn bàbá Ọwọ́ Adé ti jọba ẹ jẹ́ ká get it straight àwọn kan ti jìjà kínní yẹn ìdílé méjì ló ń jọba ní Ọ̀yọ́ ìdílé Alówólódù àdílé Gbádégẹṣin Ládìgbòlù Bello tó jẹ́ ibẹ̀ ní ìdílé màmá tèmi kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọjà kan ṣẹlẹ̀ nígbà yẹn mo ti sọ ní ọ̀rọ̀ yìí rí tí wọ́n fi pẹ́ àwọn Ọwọ́ Adé sẹ́gbẹ̀ẹ́ kí lẹ́mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ agbára ni wọ́n lò náà fi pé àwọn Ọwọ́ Adé sẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Ṣèyí Mákindé ó mọ ìtàn yẹn ṣá àwa gbé bàbá onífá the number 1 onífá tó yẹ kẹ́yìn onífá kẹ́ ẹ tún dunnú kàkà bẹ́ẹ̀ ẹ tún wá ń bọ́ bí ẹ fẹ́ máa kọ̀rẹ́tì bàbá yín ẹ fẹ́ kọ̀rẹ́tì ẹ̀gbọ́n yín ẹ̀yin lẹ máa sọ̀tàn fún mi níbi tí mo bá dé lọ́jọ́ orí mi yìí kódà kí n jọ́ ọmọ 40-45 years gan irú yín ò lè sọ̀tàn fún mi èmi ò dẹ̀ lè gbà a lot of people say ṣé wọ́n nìkan lọ́mọ Ọ̀yọ́ I will continue say it èmi nìkan kọ́ lọ́mọ Ọ̀yọ́ bọ́ Ọlọ́run gbé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ fún àwa a nídìí láti gbowó torí gbogbo ìpètẹ́ iṣẹ́ yẹn ò lè ran èmi nítorí pé èmi ò wá ṣe àtẹ́nù lórí Facebook ẹ ti mọ̀ pé without you calling Ààrẹ Almaroof nobody will come to your show right or wrong ẹ̀yin èèyàn mi right or wrong Ọlọ́tọ̀ Latifat mo rí ẹ̀yà mi Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ níran mi ẹ ti mọ̀ pé without you coming láti fi ààrẹ sí kẹ́ fi fọ́tò mi sí irú ọmọ dèdèrè kan tó lóhun kinní kan ọmọ kékeré obìnrin kan báyìí tí n bá fẹ́ ṣèkà fún ẹ bá mi send ẹ sí
fún pọ́ ti ẹ̀ gbé picture mi lásán tí n bá fẹ́ ṣèkà fún máa pa page ẹ̀ wàláì kọ̀ǹpútà rẹ̀ wájú mi gàdàgbà tí bá tẹ kọ̀ǹpútà báyìí fóònù lélẹ́yò kọ̀ǹpútà rẹ̀ tí bá tẹ pàràpàrà tí bá bọ́ bẹ̀ tí n bá copy kíní yẹn sí Facebook for you láti gbé orúkọ mi láti gbé picture mi tó tún wá abuse mi wọ́n máa já page ẹ̀ wálẹ̀ ni. Facebook ò dìdì ni ó tìró wọn sọ fún yín pé wọn kódà wọn máa sọ fún yín pé àwọn ní àwọn èèyàn tó gbọ́ Yorùbá tó máa translate ọ̀rọ̀ yẹn má kàn ní kó check ẹ̀. She went to on my page and pick up my what? My show and paste it on her show and started abusing me, harassing me. Àtàwọn òpònú kan ní ọ̀dẹ̀ kan ní mo máa strike ẹ̀. Alájà, mo kàn ń wò ni. I just don't want to strike the page. Oh, easy for me láti strike the page. Gbogbo àwọn tó gbé picture mi yẹn. Most especially àwọn tó wà lórí Facebook. Kódà ẹ̀yin tẹ́ wà lórí YouTube gan tẹ́ ẹ bá mọ̀. Tí bá fẹ́ ṣèkà fún yín. Kò bọ̀ báyìí kò ná mi. Àwọn ọmọ mi tó perfect tó tẹ̀ ṣe jù mí tó bá sọ fún. Look, you get there. This so person strike them. Wọ́n máa gbé page yín wálẹ̀. Wàláhì tó bá gbé page mi wálẹ̀ lẹ́ni. Tí bá tún ṣe hello. Màá rí 100 tó máa follow mi lójú ẹsẹ̀. Wọ́n ti bà page mi tí mo ní over 400,000. Wọ́n bàjẹ́ now. Ṣebí mi lélẹ̀. Kí náà dẹ̀ fi bàjẹ́ Yorùbá Nation. Ta ló wá bàjẹ́ Facebook fúnra rẹ̀ ni nítorí àwọn wèrè tó ń report mi gbà yẹn. Òkìkí Ifá mo rí bàbá mi Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi Kábíyèsí Ifá gbé ẹ̀. Òkìkí àwọn ọmọ onífá yín kan náà ó correct dádì ẹ̀. Àmọ́ mo kàn fi yé pé nítorí pé ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ kò gbà mí kí n máa ṣèkà ní gbogbo wọn yẹn. Wọn ò mọ nǹkan tí wọ́n ń pè ní Facebook. Wọn ò dẹ̀ mọ bacteria tó wà lọ́ndà Facebook. So I see one of the àwọn eléwì tí mi fẹ́ fún wọn lórúkọ mọ́. Ó láre ò lè fi ìdí ìgò kọ́. Ó kí ló dé tí ẹ ń wo àràbù tẹ máa wò yẹn. Ẹ kọ́kọ́ wò pé ṣé o ti wo èèyàn yìí lórí show one-on-one? Did you see the way I'm talking? Ìjọba ni mò ń bá ṣiṣẹ́ mẹ́. Come on, what the fuck? Kí ló ń ṣe yín? Tẹ máa ń ṣe bí wèrè. Kí má tẹ̀lé fìdí kọ́wọ́ mo jáde secondary school mo tún wá bí mo continue. Mo dẹ̀ níṣẹ́, mo dẹ̀ ń kọ report mi ṣẹ́. So what is wrong with you guys? Ẹ kàn ní láti ní sùúrù ni. Mo rí Ẹládìgbòlù ọmọọba Kazeem Ìṣọ̀lá kò ní bàjẹ́ fún ẹ. Ẹ̀yọ́ ọmọ sí Bọ́lá Olúkúewu Ládìgbòlù orò ọmọ Àtìbá iṣẹ́ ìdànù òkúta méjì bàbá èkùrọ́ o Ṣìyàn Bọ́lá Yọmí Ládìgbòlù Yọmí àbọ̀wọ́ gbọ̀gbọ̀rọ̀ tí ìyá ọmọ ẹ̀ lọ́fìn Yọmí. Bọ̀ mo kàn wò ni mo fi wọ́n lẹ̀. Ẹ jẹ́ ń padà sọ́dọ̀ bàbá mi Kábíyèsí. Ẹ bá mi pè gbogbo Ọ̀yọ́. Ẹ pè àwọn tó ṣe olórí ní gbèríko kọ̀ọ̀kan. Ní gbèríko kọ̀ọ̀kan. Ẹ bá mi ṣe àkíní kó kan bàbá mo mọ̀ kó máa kan bàbá. Àwọn olórí gbèríko kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká tún sọ pé ká pe àwọn alágbára. Èmi ò ní lè èdè burúkú. Kó tún pe àwọn alágbára tó jẹ́ young boys. Kó pè wọ́n. Mo ti ṣe rí. I bought 10 walking talking. Mo pín fún wọn lọ́yọ̀ọ́. Ní ìgbà tí ìjà bẹ̀rẹ̀. Ismail Adémọ́lá ò sí lórí ibi. Ẹ bá mi pè èmi mo kó fún wọn kó fi bá wọn sọ̀rọ̀ ká má jà mọ́. Ìjà táwa gan jà tá jà ńgbà tá kéré ti kọjá. Àwọn èèyàn ò jàjà wèrè mọ́ sìn ìjà owó làwọn èèyàn ń jà. Kò sẹ́ni tó ń jàjà kínní. In tó máa mú tó máa jẹ́ ààrẹ mú mórí ẹ tó máa mú wàhálà nínú ìlú bàbá wa gangan. Ìlú wo ni ò ti ṣẹlẹ̀? You just come here and tell me. Sáwọn kò bára wọn jà ní Ifẹ̀ ni. Sáwọn kò bára wọn jà ní Ìbàdàn ni. Sáwọn kò bára wọn jà lọ́yọ́ ni. Bá ṣe ń sọ yìí àwọn kan sì sọ pé rá Ifá arọ́nà gbélé Ifá kọ́ ló yan ọba. Ẹ̀gbọ́n ni tí bàbá yẹn kọ ni. Mi kàn mórí yẹn tán ni ó ní Kábíyèsí ó ní jíjí mo jí mo rọ́bà jíjí ni mo jí mo rọ́bà wọ́n parí yẹn mo mi mo parí orin yẹn. Ẹni tí ò lérò pé òun náà máa mú tó bá jẹ́ Kábíyèsí mọ̀ pé òun náà máa mú ni yóò ti ṣe rẹbẹrẹbẹ tó ti mọ̀ sílẹ̀. Bọ̀ bàbá wa Alájà Ìyá Alájé
kò ní bàjẹ́ Airatu Adébísí mo rí yín Tóyìn ewu lọmọ mo rí yín kábíyèsí wa ẹ bá wa pe àwọn èèyàn ìjà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ọba láàrin àwọn Ọ̀yọ́ sọ́yọ́ ẹ dákun dúró Ọlọ́run bàbá ní àsìkò yín ẹ jẹ́ kó jẹ́ olúfimọ́ gbogbo agbára tẹ́ ẹ bá ní àwa tá a dọ́mọ yìí náà a máa help yín bẹ́ẹ̀ ni a fẹ́jà mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọba tó yẹ tọ́ sí àti Lukmanu ni o àti Lukmanu ni o àti Ládìgbòlù ni o àti Àfíìsì ọmọ Wádé ni o àti Àfíìsì sí Ọbọ́lá ni o àti kí ni àwọn bàbá mi yìí lóríṣiríṣi tó pọ̀ gbogbo yín ẹ jẹ́ ká fọwọ́nú o àti Muyideen Ládìgbòlù ni o ẹ jẹ́ ká fọwọ́nú ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa ń rí yìí wọ́n ti congratulate Aláàfin ẹjọ́ kí ló wá ṣẹlẹ̀ ètò oníjàre Bọ́lá Queen kí ló wá ṣẹlẹ̀ ìní ẹgbẹ́jọ́ ọ̀la Aláàfin ti sá kúrò níta ẹ bá ti gbọ́ lẹ́nu tèmi ààrẹ Aláàfin ò tí ì yan ẹni tó máa jẹ́ íńtánẹ́ẹ̀tì kínní fún o bọ̀ kó tó di p'Aláàfin dé làwa ti ń ṣe àdè ní dá dúró mi mọ Aláàfin Ọ̀wọ̀ Adé rí àmọ́ ọmọ bàbá mi ni so ìgbà tó dẹ̀ ti wá mú Ọ̀wọ̀ Adé ẹjọ́ tó lọ kí ló máa ṣẹlẹ̀ ká wá fi ilẹ̀ káwa náà tún máa jà mo rí ẹ̀yin ká Mustapha God bless you kò yẹ káwa tún máa wá jà nínú ìlú bàbá wa wọ́n ti yan ọba wọ́n ti yan Ọ̀wọ̀ Adé Abímbọ́lá Ẹlẹ́wù 1 kò sí nǹkan tá a lè ṣe mọ́ àwọn Ọ̀yọ́mèsì wọ́n fi kinní kan mo tẹ̀ tún gbọ́ àwọn kan ní wọ́n forò lé ọba sórí yín burú ni sórí àwọn èèyàn burú ni Ọlátóyè Wálé Ahmed sórí àwọn èèyàn burú ni mo ti fọgbọ́n lọ kọ́mẹ̀ntì lórí bọ̀bọ́ kan Akínsẹ́mo brọ́dà mi Ọ̀yọ́ ni mi Ọ̀yọ́ ni ìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi brọ́dà mi kò ní bàjẹ́ wọn ọmọkọ ya wọn ni wọ́n rò pé èmi wà náà tó lè fi ṣeré àwọn aporúkọ kiri èkìní kan ìjòyè wájàre sọ́lá èmi kìíní kan ààrẹ kódà àwọn ọmọ Sùúrùlérè wọn kódà wọn tún wá dí mi dé ilé ìyá mi kódà wèrè kan náà àwọn eléwù yẹn ni ó ní mo lọ sọmọ ọ̀dọ̀ níbi tí nílé ìyá tèmi ṣé èèyàn tún máa ń sọmọ ọ̀dọ̀ lábẹ́ ìyá ẹ̀ ìyálé ìyá mi àwọn méjèèjì àti ìyá mi oúnjẹ náà jọ ń tà ṣé èèyàn tún máa ń sọmọ ọ̀dọ̀ ṣé ní àwọn èèyàn máa ń bú ebú kan wọn mọ́ ó tún wò mí so ó ní ex-convict ni mí and you calling yourself pé o kàwé ó dẹ̀ ló kàwé jè mí lọ and ó ń bọ̀ ta o lè máa rant kó máa pè é kan ní ex-convict did you even know the distinct ṣe ẹ mọ the homo destination kan tó pè ní ex-convict did you know it you don't know it ẹ má máa sọ òyìnbó tẹ́ ẹ bá mọ̀ mọ́ àwọn tá a tún kàwé we go to correct you Ahmed morí ẹ Habib àwọn tẹ láàkàwé àmọ́ lu òyìnbó tá a wà yìí òyìnbó la fi sọ hàn wá bí ìyá ẹ̀dá o kó o dé tí òyìnbó bá sọ̀rọ̀ mánu tó bá rí ẹyọ kan mú o ṣoríire ni o mi ìjọyàn àwọn kíní o bó wọ́n sọ̀rọ̀ o kàn tí ẹ̀ gbọ́ lásán àwọn là ń bá jí àwọn là ń bá sùn kí ni ìyàtọ̀ pẹ̀lú àwọn ọmọ mi tó bá bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó ń sìn èmi bàbá wọn máa ṣe báyìí ní èmi àti mọ́mọ́ máa wò wọ́n ni at the stage kan máa ní I don't even understand what you talking about. So ti yé yín nídìí láti máa sọ òyìnbó kí ni problem wọn no when somebody call me pé èmi ó ní ex-convict ní ààrẹ sọmọ tún mọ ìṣá ó yẹ kán wà túmọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ yẹn tó ti yé yín wọn mọ definition I'm sorry to use that destination wọn mọ definition wọn mọ yàtọ̀ mọ definition mọ yàjà you don't know distinguish between nǹkan pé nǹkan báyìí àti nǹkan báyìí orí báyìí you guys need to correct yourself and go back to school kí àwọn èmi kò ní kémi go back to school bí tí mo bá dé yìí kí ẹjọ́ kí mo tún fẹ́ lọ kà o
Yeah, oh no, ni definition. Mo ti correct ara mi already. Thank you. Thank you very much, brother mi. Yes. Ṣẹ́rí, àwọn èèyàn ò mọ̀ yàtọ̀. Wọ́n ò mọ̀ yàtọ̀ pé kéèyàn sọ pé ẹlẹ́wọ̀n ni èèyàn. Mi ìwà mọ̀ bí tó ti gbé mi lọ ẹ̀wọ̀n o. Mi ìgbọ́ rí o. Because kò sí business tí mò ń ṣe. Mi jalè, mi ìgbó lọ́wọ́ anybody. Mo ṣe business mi ni. Ṣé àwọn ò ní dúpẹ́? Àti ìpé 40 years. Ara mọ́tò. Àìpé 40 years. Akọ́lé. Àìpé 40 years. Adélu òyìnbó. Àìpé 40 years. Aníyàwó. Àìpé 40 years. Àbímọ kí ló wá ń ṣe yín. Ẹni ká lọ ṣoṣokoto. Pé ààrẹ ibi tó wà yìí o, Ọlọ́run ní jẹ́ ó jábọ́. Gbogbo ẹni tẹ́ bá jù mí lọ nípò àti nǹkan kan lórí ètò yìí, Ọlọ́run ní jẹ́ kẹ́ jábọ́. Nítorí pé mi ní gbàdúrà kẹ́ jábọ́ kémi náà lè dókè. Bó ìwọ tó bá wá ń gbàdúrà pé wò ó pé ààrẹ yìí gbọ́dọ̀ jábọ́ ni, ìwọ náà máa jábọ́. Wàláì. Mi ní parọ́ fún yín. Ẹni tó bá sọ orú ẹ̀ fún mi, àmọ́ níbi tí mò ń lọ gangan. Kí ọwọ́ kó fẹ́ pẹ̀rú mi kémi jábọ́, wà látàlá ẹ máa nàgà mú ṣòro ni. Ẹ mọ̀ kéèyàn nàgà kó mú ìṣòro, wà tún nàgà mú ìṣòro. Èpè ńlá ni fún yín. Tó bá wo àwọn pé ká jábọ́, wà nàgà mú ṣòro. Ẹ kọ́ bẹ́ẹ̀. Ọ̀tá yín tó bá wò yín pé kẹ́ ẹ jábọ́, ẹ sọ fún pé ó máa nàgà mú ṣòro. Èèyàn máa nàgà wà tún mú ìṣòro, wà mú mọ́tì. Ìwọ tó yẹ pé àlàáfíà ló wà wá nàgà wà mú ṣòro. Ẹ mọ̀ yàtọ̀ igbá àtàgbọ̀n yàtọ̀ síra wọn. Ààrẹ èmi ò ń ṣe léwì, èmi ò ní láti máa bá yín kéwì, mi ráyè. Ìka ẹ ṣàṣẹ sí ẹni tó bá níbo lẹ máa gbà, bó ṣọmọdé ni, bó ṣàgbàlagbà ni, kódà bó ṣoyún inú tó jẹ́ bọ́ra ni, tó ṣe ìyá yín ni, tó ṣe bàbá yín ni, tó ṣàbúrò yín ni, tó ṣe ẹ̀gbọ́n yín, kódà tó tún ṣọmọ yín, ó máa nàgà mú ṣòro ni. Gbogbo ẹ̀yin ará Akínyẹmí tẹ́ ń fún àwọn kan ní story, tẹ́ ní kinní kan, tó bá gbogbo owó tó bá wà ńbẹ̀ tó lọ ń fún Adéyínká wèrè tó pè rẹ̀ ní kinní tó ń fún ní information mi, ó rí information fún, bó ṣe wà yẹn, ó máa nàgà mú ṣòro ni. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ò ṣe jẹ́ kẹ́ kú lójú kan, ẹ̀ ń gbowó ọbẹ̀ lọ́wọ́ màmá yín, ọ̀pọ̀lọpọ̀ wà ń lu òyìnbó gan kò lè rí ìwé tó máa fi jáde. Ó máa nàgà mú ṣòro ni. Àdúrà 2025 nìyẹn. Gbogbo ẹnikẹ́ni èèyàn bí èèyàn tó wò yín sùsùsùsùn tó ní ẹ̀ ní dépò bàbá yín, ó máa nàgà mú ṣòro ni. Àṣẹ wà ní Èdùmàrè. Èmi ò ní táìmù. Ẹ ti mọ̀ pé tèmi bá ṣe show báyìí, show mi worldwide wọ́n máa wò. Ẹ bá máa ríyàn 20 kó máa wò mí. Mo fún yín 3 days ó ti kárí ayé. Ẹ̀yin wá jókòó. Ẹ ṣáà ń fi agídí nàgà, ẹ dẹ̀ mú ṣòro. Fẹ́ kẹ́ mú ṣòro, pọ̀ ẹ nàgà mú. Ìwọ Àjànàkú tó sọ̀rọ̀. Mo kàn fẹ́ dákẹ́ fún ẹni, mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀. Bọ̀ ọ̀nà tí ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ mú àní èkì tó kọ̀ntínú ọ̀rọ̀ mi. Idiot yìí, nítorí mo correct ẹ̀ pé Dami ni kò bú. Mi fẹ́ sọ tẹ́lẹ̀ bọ̀ má sọ torí mo gbọ́ kíní ẹ̀, ó ti tú jáde lẹ́kẹ̀ẹ́. Dami ni kò bú, má bọ̀ Aláàfin, ó tán àsọ̀rọ̀ on the 15. Ààrẹ ẹ fún wa lówó tá a máa fi ṣọdún. Ó rò pé ó ń delete voice lójú ààrẹ kò mọ̀ pé mo ní gbogbo ẹ̀ ń bì. But èmi ò ráyè yẹn torí voice náà la dárúkọ. Torí kálukú wọn gbómi parí pẹrẹpẹ kíní kan ààrẹ kan wọn wá jáde gbogbo wọn á fò jáde bí ọ̀gá. Mo pa yín gbogbo yín pọ̀, mo sọ yín dẹyọ kan. Torí wọn ti mọ̀ pé dàlẹ̀ ní fúnra yín tẹ́lẹ̀. Ọ̀dàlẹ̀ balẹ̀ kó máa balẹ̀ lọ ni. Wàláyì. Gbogbo ẹnikẹ́ni gbogbo èèyàn kéèyàn tó parọ́ mọ́ mi. Tó yẹ pé irọ́ tẹ́ pa mọ́ mi, tẹ́ ń pa mọ́ mi, tẹ́ dẹ̀rù pé òótọ́ ni. Tí aláyé bá ń jẹ́ ayé, tí ọ̀run bá ń jẹ́ ọ̀run, ẹ máa padà nàgà mú ṣòro ni. Ẹ lè bá mi, ẹ máa lé mi ni. Tó bá gbọ́ ẹ máa lé mi, ẹ ò lè bá mi. Ẹ máa lé wa, ẹ ò lè bá wa o. Ewúrẹ́ méje
kò lè bẹ́ṣin àbẹ́ṣin méje kò lè bá kíní kan whatever táyìndé kọ nígbà yẹn wọn lè bá wa brother mi let me curse. You have a point, Kim. You have a point. Bàbá mi kábíyèsí ẹ rí pé àwọn fans mi ló correct mi yẹn irú nǹkan tá ń fẹ́ ni èso ọ̀dà pé kò kàn bọ́ bí kò kàn máa bú mi ẹni tí ò ní 50,000 lákàntì tó yá owó ra dátà má bínú brother mi mò ń bọ̀ o wà wá bọ́ bí wà máa perú èmi lórí burúkú èmi tí mo lè ra ẹ́ pa jẹ ní èní omi ìsọlá o tí mo lè ra ẹ́ pa jẹ tí mo lè bọ̀wọ̀ ìyàwó ọmọ ẹ àbí ìwọ ìyàwó ọkọ ẹ tí mo lè bọ́ ẹ fún ọdún kan tí ò ní mìmí kábíyèsí gbogbo nǹkan tó bá wà nínú ìjà ní Ọ̀yọ́ kábíyèsí bá wa parí ẹ̀ torí àwọn nǹkan wọn múnú bí mi ibi tó yẹ kí n lọ straight ni nǹkan tí Kim sọ yẹn he has a point. Asisat Alade mo rí ẹ jẹ́ ká mọ àwọn nǹkan tá máa put tí gbogbo yín bá wo íńtánẹ́ẹ̀tì káàkiri ààrẹ ni o kódà mo ti rí wọ́n ti tó rí oríṣi mẹ́jọ ìkan tún ní ẹ bá mi táàgì ààrẹ Almaroof ìyẹn tẹ̀ tó ń fọpọlọ sọ̀rọ̀ ẹ̀ bọ́ ìkan tó wà gbádá ẹ mo fún ẹ̀ kò dose ó mọ point kan jáde but nobody should be telling me yìí pé ìtọ̀tá ààrẹ mọ̀ nìyẹn Lájí Abbas ìtọ̀ tó gbọ́ lẹ́nu Lájí Abbas mo gbọ́tàn lẹ́nu Lájí Abbas lóòótọ́ bọ̀tọ̀ ètò Lájí Abbas bá pa ìyálàyà bàbá àkọ́kọ́ nù yín ò mọ̀ máa parí ẹ̀sìn ẹjọ́ tó lọ lọ́hùn ṣe rí gbogbo ẹ̀yàn ọmọ òye lọ́yọ̀ọ́ mo fẹ́ kẹ́ fọwọ́ wọnú o mo fẹ́ kẹ́ fọwọ́ wọnú ìdí tí mo dẹ̀ fi fẹ́ kẹ́ fọwọ́ wọnú ni wípé wọn ń gbádé fún èèyàn méjì o inú ilé Ifẹ̀ ta ti wá wọn ṣe bẹ́ẹ̀ o kò dẹ̀ lè pé méjì lọ́yọ̀ọ́ o kò lè pé méjì lógùn state o wọn lè jọba méjì ń bàdàn o bọ́n ṣe lọ́ba pọ̀ tó wọ́n mú lórí ọba o wọ́n mú lórí ọba mo kàn máa rọ gbogbo àwa tí Ọlọ́run kádàrá pé adé yìí tọ́ sí I know wọ́n ní ṣe rí ibi tí mo fẹ́ sọ gangan ni brother ṣe rí mo máa like àwọn èèyàn tó ń fún mi point yìí o Adálùmọ̀ṣẹ́gun mo like bẹ́ẹ̀ ṣe ń fún mi point yìí ó dà pé nǹkan tá máa treat nìyẹn ṣe rí by going to jail àwọn Ọ̀yọ́mèsì ọ̀nù Ọ̀yọ́mèsì mi ò gbàdúrà torí mi ìfẹ́ kórúkọ bàbá mi wà nínú record torí gbogbo Ọ̀yọ́mèsì bàbá náà jẹ́ fún mi èmi náà ò ní gbàdúrà kódà irú wa igan tó máa agbọ́dọ̀ máa bẹ Aláàfin ni bọ́ mi mọ bó ṣe fẹ́ rí o tí Aláàfin máa gba ọ̀tá ẹ̀ sórí ipò ẹ̀yin yẹn bá mi rò ó àwọn èèyàn ní ẹnu mi gbọ́rọ̀ àwọn èèyàn ti sọ tó worst jù yẹn lọ bàwá kàn fọpọlọ gbé ni ẹ bá mi rò ó nítorí pé tí wọ́n bá mú ọ bàbá wa tán bá ṣán wọn mọ́lé ó ta àbùkù bá Ọ̀yọ́ ó ta àbùkù bá ilẹ̀ Yorùbá bọ́n ṣe máa wá ṣe táwọn bàbá gan òfin ní lo ẹ̀wọ̀n ọwọ́ àwọn Ọ̀yọ́ ló kù sí o òun náà ni mò ń sọ